nírọ̀fẹ́ àti mọ́ tẹ̀ sọ́wọ́ wájú nínú ìwé ìròyìn The Punch ni màá ti kọ́ gbé ìròyìn ọwọ́ tèmi. A kò ní san owó ìtúsílẹ̀ àbí ìdóòlà kankan mọ́ fáwọn agbésùmọ̀mí. Wọ̀nyí làwọn ìlànà tá a ti làálẹ̀. Ààrẹ Tinubu ló fi ọ̀rọ̀ léde. Orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ ó ní ìṣèjọba òun kò ní bá agbésùmọ̀mí kankan dínàdúrà tàbí kí wọ́n sanwó ìtúsílẹ̀ fáwọn ajínigbé. Tinubu ó ní ìṣèjọba òun ti ṣe àwọn ètò bẹ́ẹ̀ ni àwọn ti ṣètò àwọn ohun àmúṣagbára láti fi gbógun ti àwọn agbésùmọ̀mí àbí afẹ̀míṣòfò tàbí ọ̀daràn agbésùmọ̀mí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ààrẹ tẹ̀síwájú. Ààrẹ Tinubu ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday lásìkò tó ń gbàlejò ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà pẹ̀lú àwọn ọba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn Olúbàdàn in council ní ọ́fíìsì ààrẹ tó fìdí kalẹ̀ sílùú Àbújá. Tinubu ó gbóríyìn fáwọn òṣìṣẹ́ elétò ààbò ìyẹn fún àṣeyọrí tí wọ́n ṣe láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn jí gbé níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní iṣẹ́ ni ìjọba àpapọ̀ kí wọ́n túbọ̀ máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọba Olúbàdàn nígbà tí wọ́n sọ̀rọ̀ lásìkò ìpàdé ọ̀hún, Olúbàdàn gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìgbésẹ̀ oníyàjóyàjó èyí tí ààrẹ gbé fún àṣeyọrí bí àwọn tíṣà àti akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni kábíyèsí tún gbé oríyìn fáwọn ẹ̀ṣọ́ aláàbò ìyẹn fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe láti rí i dájú wípé àwọn tíṣà àti akẹ́kọ̀ọ́ èyí tí àwọn ajínigbé jí gbé tẹ́ ẹ̀ bá gbàgbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ẹ̀ṣẹ́lẹ̀ àti ìlú Yàwọ́ta. Ọba kábíyèsí wọn ti gbé oríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Ààrẹ tún sọ̀rọ̀ ààrẹ ní níṣẹ́ ni ìjọba àpapọ̀ ti tún ronú àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà àbáyọ láti ṣe bẹ́ẹ̀ láti ṣẹ́gun àwọn agbésùmọ̀mí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò. Ó ní ìjọba àwọn kò ní san owó ìtúsílẹ̀ fún agbébọn kankan o. Ó ní ṣe làwọn ọmọ ológun tá a bá wò inú wọn ti pọ̀ sí lórílẹ̀-èdè yìí. Ó ní bàbá wò láti bí 8 division tó wà lórílẹ̀-èdè, ó ní wọ́n ti di division 12 division láti gbógun ti ọ̀rọ̀ ètò ààbò. Ààrẹ ó ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ o. Ó ní ọ̀rọ̀ ètò ààbò yóò lójútùú lórílẹ̀-èdè yìí lásìkò ìjókòó ìpàdé àwọn lọ́balọ́ba àti ààrẹ ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ní báyìí mo tún takọ́sọ́ lọ sí inú ìwé ìròyìn Daily Post látàrí bí rògbòdìyàn ṣe ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn aráàlú níṣe ni wọ́n pariwo lé ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lórí níwájú alága àjọ INEC lásìkò ìpàdé kan èyí tó wáyé nílùú Òṣogbo. Ní báyìí wọ́n ní níṣe lọ̀rọ̀ di iṣu atayẹ̀yàn nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Wednesday lásìkò tí alága àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí INEC ọ̀jọ̀gbọ́n Joash Òjó Àmípìtàn wọ́n ní tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn olóṣèlú àti àwọn ọ̀dọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì kó ara wọn jọ sí ẹnu ìloro gbọ̀ngàn ibi tí wọ́n ti ń ṣe ìpàdé ọ̀hún. Wọ́n ní pẹ̀lú onírúurú àkọlé lọ́wọ́ bí wọ́n ṣe ń kọrin tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sì ń tẹnumọ́ pé ìdìbò gómìnà Ọ̀ṣun ó gbọ́dọ̀ lọ ní ìrọwọ́ àti ìrọwọ́sẹ̀. Wọ́n tún sọ̀rọ̀ o. Wọ́n ní ohun tó lè fa wàhálà ni kí ẹnikẹ́ni rò pé òun lọ ṣe mọ̀gòmọ́gó ìbò àbí ṣe èrú lásìkò ìdìbò. Wọ́n ní kí àjọ INEC kí wọ́n má ṣe gbè lẹ́yìn ẹnikẹ́ni. Wọ́n ní lójijì làwọn ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ní àwọn náà ya wọ gbọ̀ngàn ìpàdé ọ̀hún tí wọ́n sì sọ fún ọ̀gá àgbà INEC pé ètò ìdìbò èyí tó kò ní màgòmágó nínú làwọn máa fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní ìpínlẹ̀ alálàáfíà àti ìpínlẹ̀ ọmọlúàbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́.
arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́ríyẹbá tó bá òun tó sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ó sọ̀rọ̀ ó ní ìdìbò àlàáfíà ẹni àwọn fẹ́ ó wá rọ àjọ elétò ìdìbò láti rí dájú pé ìdìbò náà kò ní èrú àbí mọ̀gòmọ́gò nínú rárá. Ó ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti má ṣe gbè sẹ́yìn olóṣèlú kankan. Ó ní kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n sì má ṣe fààyè gba ẹnikẹ́ni láti lò wọ́n nínú ètò ìdìbò ọ̀hún. Ó ní ṣe ni ohun gbogbo ló yẹ kó lọ létòlétò. Wọ́n ní níbi ìpàdé ọ̀hún wọ́n ní ohun gbogbo tí ń lọ létòlétò kó tó di wípé ẹni tó darí ìpàdé ọ̀hún wọ́n ní ló bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ló bá ké sí ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun CP Ibrahim Guta wípé kó wá ka ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀. Wọ́n ní lásìkò yìí ń làwọn ọ̀dọ́ tínú ń bí tó jẹ́ ọmọ ẹgbẹ́ àkọọ̀dù wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ kọmíṣánná pé kò sí ọ̀rọ̀ tó fẹ́ sọ kí ló wà lẹ́nu kọmíṣánná tó fẹ́ sọ. Wọ́n fi ẹ̀sùn kan kọmíṣánná ọ̀hún pé níṣe ló ń ṣe bẹ́ẹ̀ ló sọ ara rẹ̀ di irinṣẹ́ fáwọn olóṣèlú. Bẹ́ẹ̀ làwọn kan pariwo olè mọ́ kọmíṣánná yìí lórí. Wọ́n ní gbogbo ẹ̀ bá di woro sí woro. Wọ́n ní pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti wàhálà ṣe ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní bí wọ́n ṣe ń pa ènìyàn nípínlẹ̀ Ọ̀ṣun tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́tún lósì. Wọ́n ní ká sì gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò rí afurasí kankan mú pé òun ló ń pààyàn. Àwọn ọ̀dọ́ yìí bínú wọ́n ní ó mọ̀kù díẹ̀ kàtó. Wọ́n ní ó túmọ̀ sí pé níṣe ní iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọn ò gba kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀ṣun láàyè láti sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún tí gbogbo ẹ̀ fi dàrú. Ẹ wò ó nínú ìwé ìròyìn Daily Post ni mo ti rí ìròyìn yìí níbi tí rògbòdìyàn òun wàhálà tó ti ṣẹlẹ̀ ní ibi ìpàdé kan tí àjọ INEC àtàwọn olóṣèlú ń ṣe látàrí ìgbáradì ètò ìdìbò èyí tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní inú oṣù kẹjọ. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká máa tẹ̀ sí ọwọ́ iwájú. Mo tún rí ìròyìn kan ní apá ọ̀dọ̀ tèmi ń bí tó ń pé àwọn ìdílé kan ni wọ́n máa ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ Kwara látàrí bí àwọn agbébọn bí wọ́n ṣe kọ̀ láti gba owó òtúsílẹ̀ èyí tí àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé tó bí mílíọ̀nù márùndínlọ́gọ́jọ náírà 155 million naira wípé owó òun kéré o nípínlẹ̀ Kwara. Ní báyìí wọ́n ní ó ti tó bí oṣù mẹ́jọ gbáko ìyẹn tí àwọn olùgbé Kwara kan tí àwọn ajínigbé jí gbé lọ sí àkàtà wọn. Wọ́n ní látàrí ìlàkàkà àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn náà láti gba àwọn èèyàn wọn wálé. Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn ọ̀hún wọ́n ní àwọn mọ̀lẹ́bí yìí wọ́n ní wọ́n gbìyànjú wọ́n sátọ́ sọ́tún wọ́n sásósì wọ́n ta gbogbo pọ́pátì wọn. Wọ́n ní wọ́n tu owó tó bí mílíọ̀nù dínlọ́gọ́jọ 155 million naira láti fi gba àwọn èèyàn wọn wálé. Ṣùgbọ́n wọ́n ní níṣe làwọn agbébọn ọ̀hún wọ́n ní wọ́n kọ owó ọ̀hún wọ́n kọ̀ sí wọn lọ́wọ́ o. Wọ́n ní èló lè wá gbé wá wọ́n ló kéré o kí wọ́n lọ wá sí i wọ́n sì ń dúnkokò mọ́ wọn. Wọ́n ní àwọn mọ̀lẹ́bí yìí ni wọ́n ṣe àpèjúwe àwọn aláṣẹ tó yẹ kí wọ́n bá wọn dá sí. Wọ́n ní wọ́n ti kùnà o láti bá wọn dá sí ọ̀rọ̀ náà. Wọ́n ní níṣe ni àwọn mọ̀lẹ́bí ni wọ́n ń làkàkà láti gba àwọn èèyàn wọn wálé tí gbogbo ẹ̀ sì já sí pàbó. Wọ́n ní níṣe làwọn agbébọn ọ̀hún wọ́n tún dúnkokò pé bí wọ́n bá kọ̀ láti san iye táwọn ń fẹ́ wọ́n ní àwọn ó gbẹ̀mí àwọn ará ìlú tí wọ́n jí gbé tó ń lọ bí mẹ́rìndínlọ́gọ́sàn 176 ló wà látàtà wọn. Wọ́n ní kódà tó bá wo àwọn níṣẹ́ làwọn yóò fi àwọn obìnrin tí wọ́n sì máa ṣe abiyamọ ní àkàtà wọn. Fọ́nrán kan ló ṣe àfihàn àwọn adarí agbègbè ọ̀hún pẹ̀lú aráàlú níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé gbogbo ohun ìní àti dúkìá tí ó jẹ́ ti àwọn kọ̀mínítì náà ẹni àwọn ti ta láti tuwó jọ tí àwọn yóò fi lọ gba àwọn ènìyàn náà wálé. Ṣùgbọ́n wọ́n ní ṣe ni àwọn agbébọn kọ owó ọ̀hún lé àwọn lọ́wọ́ tí wọ́n sì ní owó yìí kéré pé káwọn lọ wá sí i. Wọ́n ní bí wọ́n bá kọ̀ láti ṣe iye tí àwọn fẹ́ wọ́n ní àwọn pa àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ni àwọn tún mú àwọn ọmọbìnrin tó dáa nínú wọn
wọ́n sì máa ṣe abẹ́ àwọn ọmọ fáwọn ní àkàtà wọn. wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ ìyẹn sí ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nípínlẹ̀ Kwara pé kí wọ́n gba àwọn o, kí wọ́n bá wọn dá sí i, kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí àwọn èèyàn wọn kí wọ́n lè gba ìtúsílẹ̀ lákàtà àwọn ajínigbé. ìpínlẹ̀ Kwara èyí ló ti ṣẹlẹ̀.